ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi wọ́n ní kábíyèsí sọ fún àwọn olórí o wípé nǹkan tó wù kí wọ́n yí padà sí, wípé ìyàwó àwọn àti ọmọ àwọn wọ́n ń padà bọ̀ wá sí ìlú palace. ẹ̀yin náà mọ̀ wípé ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí kábíyèsí ti ń sọ fún wọn pé kí wọ́n kẹ́rù wọn, kí wọ́n gba ilé tí àwọn rà, kí wọ́n gbà lọ. Ṣé mọ̀ pé kábíyèsí ti ra lé fún wọn? Wọ́n ní àwọn olórí lẹ́yìn ìgbà tí kábíyèsí ra lé fún wọn, wọ́n ní wọ́n ṣì ń wá sínú palace. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ni pé bí wọ́n bá ṣe ń wọ inú palace, especially àǹtí ym àti wọn lára yúnyún ló yún wọn. Wọ́n ní sọ wọn ò lè wọ inú palace. ẹ̀yin èèyàn lè recently náà dẹ̀ tún la gbọ́ tí wọ́n ní àǹtí àwọn family ẹ̀ wá ń bẹ̀bẹ̀ fún kábíyèsí pé kán fún ní 2 weeks kó fi wá ilé tó máa rà. Ṣùgbọ́n àmọ́ nǹkan tí kábíyèsí máa sọ sọ́rọ̀ yẹn, ṣùgbọ́n ìta gbọ́ òun ni pé ẹ̀gbọ́n kábíyèsí Prince Adé wọ́n ní láyéláyé kò sí 2 weeks kankan kó kẹ́rù ẹ̀ kó gba ilé tí kábíyèsí rà kó gba ibẹ̀ lọ. ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. ẹ jẹ́ kí n kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí ní nǹkan kí nǹkan kó wù kán yí padà sí, wọn ò lè ever dúró sí inú pálàsì yẹn. Pé wọn lè dúró sínú pálàsì yẹn o, wípé kí wọ́n kó ẹrù wọn lọ sí ilé tí àwọn rà fún wọn. Tí wọn bá dẹ̀ fẹ́ gbé ilé tí àwọn rà fún wọn, kí wọ́n lọ sí ilé fámílì wọn, kí wọ́n lọ máa gbé bẹ̀. Wípé àwọn ò ní tolerate olórí kankan láti ní òun fẹ́ gbé inú palace mọ́, àbí kán máa sẹ́ pé àwọn fẹ́ time láti lọ ra lé. wọ́n ní kò jọ́, wọ́n ní wọ́n ní nǹkan tí kábíyèsí tán sọ fún wọn nìyẹn, pé nǹkan kí nǹkan tó wù kán lè ṣe, kò sí nǹkan tán lè ṣe. ìyàwó àwọn àti ọmọ àwọn ń padà bọ̀ wá sínú palace. So ẹ̀yin náà mọ gbogbo ìgbà tí kábíyèsí ti ní kí wọ́n kúrò nínú palace tí wọ́n yarí tí wọ́n lọ. Kábíyèsí gbé ìgbésẹ̀, wọ́n lọ ra ilé. wọ́n ní ṣe ni gbogbo wọn fẹ́ lọ bẹ̀. wọ́n ní in fact wọ́n ní kábíyèsí ní láti wọ́ mọ́tò wọn lọ síbẹ̀ ni, àtún ní láti máa padà sẹ́yìn. ṣùgbọ́n nǹkan tá a gbọ́ òun ni wípé kábíyèsí wọ́n yarí. wọ́n ní pé tí wọn ò bá kó ẹrù wọn lẹ́rọ̀, tí wọn ò bá kó ẹrù wọn ní jẹ́jẹ́, pé wọ́n máa kó ẹrù wọn lẹ́rọ̀ o. wọ́n ní àwọn ò ní nǹkan kan táwọn fẹ́ bá wọn sọ, wípé nǹkan tó bá wù wọ́n kọ́ yí sí, wọ́n máa kó ẹrù wọn. wọn ò dẹ̀ lè ever ní kí ìyàwó àwọn àtọmọ àwọn kó má padà wá sínú palace. ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Tá a bá tún gbọ́ update lórí ẹ̀, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. A dúpẹ́ púpọ̀ fún gbogbo akitiyan yín lórí channel yìí. A dúpẹ́ púpọ̀ fún gbogbo ìfẹ́ tẹ́ ẹ ní sí channel yìí. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín náà. Ní agbára Ọlọ́run, gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share.
Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.